Jesus, we thank you. Jesus, we glorify your name. Jésù àyàn fúri ọ̀fẹ́ ńlá. Jésù àyàn fọwọ́ ògo rẹ bàbá. Ọlọ́run agbé ọ̀gá fún tó ń ṣe. Agbé ọ̀gá fún àánú ìwọ Ọlọ́run. Let's begin to thank him. Let's begin to exalt him. Let's magnify the Lord. Ẹ ká yin Ọlọ́run yìí. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Fòrè ńlá ètò fún ọ. Fòrè ńlá lórí ọmọṣẹ́, lórí ẹbí. Ẹ ká gbé Ọlọ́run yìí ga fún iṣẹ́ rẹ̀. Let's lift our voice before God Almighty. Let's celebrate Jesus. Ẹ ká yin Ọlọ́run yìí. Let's thank him. Let's sabbath him. Ẹ ká fi gbogbo ògo yìí fún Jésù yìí. Ẹni máa Ísírẹ́lì ó máa ṣeun. Ẹni máa Ísírẹ́lì mo yàn ọ́. Ẹni máa Ísírẹ́lì mo gbé ọ ga. Mo yàn ológo fún oore ọ̀fẹ́. Mo yàn ológo fún àánú rẹ. Olúwa máa ṣeun. Olúwa máa ṣeun. Olúwa mo gbé ọ ga o. Olúwa mo yàn ọ́ fún iṣẹ́ agbára rẹ lórí ayé mi. Somebody, let's thank him. Let's exalt Jesus wherever you are. Let's magnify the King of Kings and the Lord of Lords. Let's give God the praise for the goodness of God. Ẹ ká yin Ọlọ́run fún oore ọ̀fẹ́ yìí. Ẹni máa Ísírẹ́lì ó ṣe. Thank him for your life. Thank him for everything. Thank him. Thank him for the great love. Gbé fún ìfẹ́ ńlá tó ní sí ọ. Thank him for the grace that you have received from the Lord. Gbé fún àánú tá a rí gbà lọ́wọ́ Ọlọ́run yìí. Olúwa máa ṣeun. Thank Jesus. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́. Thank him. Bless the Lord. Ẹ ká yin Ọlọ́run yìí. Olúwa ṣeun. Oore rẹ̀ pọ̀ lórí ayé mi. Thank him. Bless him. Give that honor to whom is due. That the one that deserve it. That deserve all our worship. Ẹ ká gbé ẹni tó tó bẹ̀ láti gba gbogbo ògo ìga. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Thank the Lord right now from the bottom of your heart. Ẹ ká yin Ọlọ́run láti inú ọkàn wa. Ìgbẹ́ ká mọ rírì oore rẹ̀ ká dúpẹ́ fún ohun tó ṣe. Ẹ má jẹ́ ká sọ lórí ahọ́n nìkan. Say it from the bottom of your heart. Thank him from the bottom of your heart. Dúpẹ́ àròjinlẹ̀ fún oore tí Jésù ṣe inú ayé. Think deeply for what the Lord has done. Ibi tó ti mú ọ jáde wá. Ibi tó sì mú ọ lọ láyé. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Abániṣe òde ọ̀run bàbá mi. Ògbó ọmọ níjà bàbá mi ńlá. Adúró tẹni o. Ọba tí ó dojú ti àwọn tirẹ̀ sẹ́ o. Dúpẹ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jésù ṣó. Jésù ṣó. Jésù ṣó. Jésù ṣó. Thank him. 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 Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jésù ṣó. Alágbára gíga ó ṣe. Alágbára gíga ó ṣe. Ọlọ́run ìmọ́lẹ̀ ó ṣe. Ìgbàlà ńlá. Thank him. Bless the Lord. Give thanks to him. Give thanks to him. Give that honor to him. Fi ọpẹ́ yẹn fún. Torí àánú rẹ̀ dúró láéláé. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. 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 Jésù ṣé. Thank him for everything. Gbé Ọlọ́run ga. Gbé Ọlọ́run ga. Gbé Jésù yìí ga. Gbé ga. Gbé ga o Olódùmarè. Bigger, lift your voice and thank him. Exalt Jesus for the grace of God, for the mercy of God. Fún àánú Ọlọ́run. Fún oore ọ̀fẹ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ ńlá. Fọwọ́ agbára tó fi kan ayé rẹ ni. Lift your voice. Is worthy to receive the glory. Jésù máa ṣe. Jésù ṣe. Jésù ṣe. Jésù ṣe. Jésù ṣe. Olùgbàlà ló máa ṣe. Jésù ṣe. Olùgbàlà ló máa ṣe. Olùgbàlà ló máa ṣe. Olùgbàlà ló máa ṣe. Olùgbàlà ló máa ṣe.
Olúwa ló máa ṣe dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Gbogbo ọpẹ́ fún, thank him, exalt him. Jẹ́ kí ọpẹ́ rẹ pọ̀ níwájú rẹ̀ sẹ́. Gbèsè ọpẹ́ wa pọ̀. Oh, we are in debt to him for what he has done for us. But give thanks to him. Láti inú ọkàn rẹ sẹ́. Lift your voice, bless him. Exalt Jesus. Magnify him. Jésù ṣe. Jésù ṣe. Jésù ṣe. Jésù ṣe. Jésù ṣe. Jésù ṣe. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi ṣe. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ká sọ fún Ọlọ́run. Ask the Lord to forgive every sin. Ask the Lord to wash every sin in our life. Kí Jésù kó pẹ́ gbogbo ẹ̀ṣẹ̀. As we seek the face of him. As we seek the face of him. Let it manifest his power. Bá a ṣe wá ojú rere rẹ̀ lónìí. Kí Ọlọ́run kó fi ọwọ́ agbára rẹ̀ hàn. The Lord you are God to manifest his power in our life. To touch us at the point of our needs. To touch us at the point of our needs. Ask him, Olúwa bá mi pàdé nínú àìní èmi gbogbo. Pé Jésù sẹ́, Olúwa bá mi pàdé nínú àìní èmi gbogbo. Jésù ṣé o, bá wa pàdé lónìí. Bá wa pàdé, bá ayé àwọn èèyàn yìí pàdé. Ask him to meet you at the point of your need. Olúwa jẹ́ ráàánú gbàṣẹ́. Ayé mi ń fẹ́. Borúkọ Jésù. Olúwa jẹ́ ráàánú gbà. Jésù ṣé o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ẹ̀yin ọba ògo, torí ló ń lọ Ọlọ́run. Ẹ̀yin fún iṣẹ́ ìyanu rẹ̀ tí ó ti fi hàn. Bẹ́ẹ̀ kò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Yìn Jésù sẹ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Bẹ́ẹ̀ kò yìn. Olúwa ó ṣe fún oore rẹ̀. Olúwa ó ṣe fún oore rẹ̀. Oore ńlá, oore ojoojúmọ́, oore ìgbà gbogbo. Olúwa ó ṣe fún oore rẹ̀. Bàbá appreciate him, give that thanks to him for daily blessing, for his mercies and kindness over our life. Exalt him and thank him. Jésù ṣe fún oore rẹ̀ lórí ayé mi. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá ẹ ṣé o, ọba ìgbàlà o. Bàbá ẹ ṣé o, ọba ìgbàlà. Ẹ ṣé o, ọba ìgbàlà, ọba tó gbà ọ́ ti lé
sá bàbá ẹ ṣé o ọba ìgbàlà bàbá mo dúpẹ́ o ọba ìgbàlà o bàbá ẹ ṣé o ọba ìgbàlà ó yá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run aláìṣẹ́ o ọba ńlá gbogbo ayé rẹ̀ yọ lọ́wọ́ èrò gbogbo ọba tó ṣàánú ayé rẹ̀ kò fi ṣẹ́ ó ṣe lórí ayé rẹ̀ ó ṣe lórí ọmọ rẹ̀ ni abániṣe o ó yá ló lọ́pẹ́ òun ló lódì ọ́ ní gbogbo ọ̀nà sẹ́wọ̀ ó ṣe lórí ilé ó ṣe lórí ẹbí ó ṣe lórí ọmọ Olódùmarè ńlá o. Bàbá ẹ ṣé o ọba ìgbàlà o bàbá ẹ ṣé o ọba ìgbàlà ó gbà mí tilétilé o bàbá ọba ìgbàlà o bàbá ẹ ṣé o ọba ìgbàlà ó gbà mí tọmọtọmọ mo dúpẹ́ o ọba ìwòsàn sẹ́ níjọba ó ṣe Jésù alágbára gíga ó ṣe Jésù olùwòsàn sẹ́ ọpẹ́ mi màrí ó yá gbọ́ ọpẹ́ mi ó yá ijó mi màrí ó fi fún ọ ó ṣe lórí ọmọ ó ṣe lórí ẹbí ó ṣe lórí ara. Bàbá ẹ dúpẹ́ o ọba ìgbàlà o bàbá ẹ ṣé o ọba ìgbàlà ó yá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọpẹ́ musẹ́ Olódùmarè ní lórí ayé rẹ lórí ọmọ rẹ ó yá jó jó ijó Jésù jó jó ijó Jésù jó jó ijó Jésù Olúwa tí jọba lórí ayé rẹ ni mo wí jó jó ijó Jésù jó jó ijó Jésù jó jó ijó Jésù Olúwa tí jọba ó yá dúpẹ́ jó jó ijó Jésù jó ijó Jésù jó 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 ijó Jésù Olúwa tí jọba lórí ayé wa jó jó ijó Jésù jó jó ijó Jésù jó jó ijó Jésù Olúwa tí jọba orí ẹdúpẹ́ jó jó ijó Jésù jó jó ijó Jésù jó jó ijó Jésù Olúwa tí jọba nínú ayé wa jó jó ijó Jésù jó jó ijó Jésù jó jó ijó Jésù Olúwa tí jọba. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó ṣe wo olóṣèlú lórí ayé mi. Give thanks to God. Appreciate Him for the goodness of God in your life. Olúwa ṣeun. Father, I exalt your name. Olúwa mo gbé ọ̀gá lórí ayé mi. Father, I thank you, Lord. Olúwa mo yàn ní ìrìn àjò mi. Lord, I worship you. Gbọ́ àdúà lórúkọ Jésù Kristi. Olúwa wa àmín. Ẹ ká sọ fún Ọlọ́run alààyè. In any way that I've sinned against you, Olúwa dáríjì mí. Orúkọ Jésù, Olúwa dáríjì mí. Sọ fún Ọlọ́run alààyè gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo. Ask the Lord to forgive every sin that may be.
that will deny you of God's blessing. Ohun tó máa já mi kulẹ̀ tí ò jẹ́ kí n rí àánú rẹ̀ gbàṣẹ́. Ask the Lord Jehovah God, forgive me all my sin. Olúwa dárí ẹ̀ṣẹ̀ mi yìí jì mí. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ò jẹ́ kí ọwọ́ àánú rẹ̀ nawọ́ sí mi. I want you to open your heart and pray every sin that's in your life that can deny you of God's glory. Èyí tí ò jẹ́ kí ayé ẹni rà àánú gbà. Ẹ pe orúkọ Jésù dáadáa. Ask the Lord to forgive that sin. Ọlọ́run dárí gbogbo àṣírí náà jì mí. Ask the Lord to come into your life. Olúwa máa bọ̀ nú ayé mi. Come into my life. Olúwa máa bọ̀ nú ayé mi. Come into my home. Máa bọ̀ nú ilé mi. Gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo. All my sins, all my iniquities, all my trespasses, all my transgressions. Gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo. Èyí tí mo ti dá níwájú rẹ̀. All my sins, all my iniquities. Ask the Lord God of heaven to forgive every sin. Sọ fún Ọlọ́run alààyè pé kí Jésù kó dárí gbogbo àṣídéjì. That the blood of Jesus, ẹ̀jẹ̀ Jésù, wash my life, purify my life. Wé ayé mi lọ́wọ́lọ́wọ́. Mashanta tataliboko shata. Mayele moko soto tolikabo. Mayele moko soto tolikabo. Orúkọ Jésù dada. Let the blood of Jesus wash away your sin. In Jesus' name, we pray. Begin to ask for the Spirit of God to come upon you right now. I want to begin to ask for the Spirit of God to rest upon you. In the name of Jesus, that the Spirit of God to rest upon your life. Ask the Lord that the Spirit of God to rest on you. I need the Spirit of God. You need that Spirit of God to rest upon your life. You need that Spirit of God to direct your path. Somebody open your heart and pray. Masanto Torabakayaba. Oya mama bose. Ni orúkọ Jésù. Oya. Masanto Tali Makataye. Mama bonu ayé mi. Ask the Spirit of God to come into your life. Ask the Spirit of God to come to reign. In the name of Jesus, we need that Spirit in our life to journey 2020, 2021. Anilo ẹ̀mí Ọlọ́run yẹn nínú ayé wa láti rìnrìn àjò 2021 yìí. Tell that Spirit to come upon you. So for a man who ma bonu ayé rẹ ni, tell that Spirit to enter into your life. In the name of Jesus, I need that Spirit. Mo nílò ẹ̀mí mọ́ yìí ní orúkọ Jésù. And you need that Spirit to walk before Him. O nílò ẹ̀mí mọ́ yìí láti rìn dédé wájú rẹ̀ sẹ́. You need that Spirit to obey the voice of Him. A nílò ẹ̀mí mọ́ yìí láti tẹríba fún Ọlọ́run yìí. You need that Spirit to honor the Lord. I need the ẹ̀mí mọ́ yìí láti tẹríba fún Ọlọ́run. You need that Spirit to come into your life. O nílò ẹ̀mí mọ́ yìí láti wọnú ayé rẹ ni o. Let that Spirit come into your life right now. Kí ẹ̀mí mọ́ yìí kó máa bọ̀ ní ọkàn rẹ. Let that Spirit fill your heart. Kí ẹ̀mí mọ́ yìí kó kúnnú ọkàn rẹ. Let that Spirit touch you. Kí ẹ̀mí mọ́ yìí kó fọwọ́ kàn ọ́. Let it break every yoke. Kó já gbogbo èdè pàápàá. Let that Spirit begin to do a new thing. Tell the Spirit of the living God. So to come into your life. Clean my life. Wash my life. Send it away. But everything that is not of God. Let the Spirit of truth come into my life. In the name of Jesus. In Jesus' name, we pray. I pray that the Spirit of God will fill your life right now. When that Spirit of God enter into your life, your life will receive a total change. Ayé rẹ yóò gbà àtúnṣe pátápátá. Ayé rẹ yóò gbà ọ̀tun. Ayé rẹ yóò gbà ọ̀tun. Bẹ́ẹ̀ ni ó sì rí. Hallelujah. Yóò bá mi ṣe.
yóò ṣẹ́gun fún mi, yóò bá mi ṣe, yóò ṣẹ́gun fún mi. Ọba tí kì í dojú ti àwọn tirẹ̀ sẹ́, yóò ṣẹ́gun fún mi. Bóyá yóò bá mi ṣe lórí ọmọ, yóò ṣẹ́gun fún mi. Bàbá mi yóò bá mi ṣe lórí ọ̀rọ̀ mi, yóò ṣẹ́gun fún mi. Ọba tí kì í dojú ti àwọn tirẹ̀ sẹ́, yóò ṣẹ́gun fún mi. Bóyá yóò bá ọ ṣe, yóò ṣẹ́gun fún ọ lórí ọmọ, yóò bá ọ ṣe, yóò ṣẹ́gun fún ọ. Bàbá ọba tí kì í dojú ti àwọn tirẹ̀ sẹ́, yóò ṣẹ́gun fún ọ. Bóyá yóò bá mi ṣe, sọ fọ́lọ́run, yóò ṣẹ́gun fún mi nínú ọdún yìí, yóò bá mi ṣe, yóò ṣẹ́gun fún mi. Bóyá ọba tí kì í dojú ti àwọn tirẹ̀ sẹ́, yóò ṣẹ́gun fún mi. Mo ní yóò bá ọ ṣe, yóò ṣẹ́gun fún ọ, yóò bá ọ ṣe, yóò ṣẹ́gun fún ọ. Ọba tí kì í dojú ti àwọn tirẹ̀ sẹ́, yóò ṣẹ́gun fún ọ. Bóyá yóò bá mi ṣe lórí ọmọ, yóò ṣẹ́gun fún mi. Bóyá yóò bá mi ṣe, yóò ṣẹ́gun fún mi. Ọba tí kì í dojú ti àwọn tirẹ̀ sẹ́, yóò ṣẹ́gun fún mi. Yóò bá ọ ṣe, yóò ṣẹ́gun fún ọ, yóò bá ọ ṣe, yóò ṣẹ́gun fún ọ. Ọba tí kì í dojú ti àwọn tirẹ̀ sẹ́, yóò ṣẹ́gun. Bóyá yóò bá mi ṣe, yóò ṣẹ́gun fún mi lórí ọmọ mi, yóò bá mi ṣe, yóò ṣẹ́gun fún mi. Ọba tí kì í dojú ti àwọn tirẹ̀ sẹ́, yóò ṣẹ́gun fún mi. Á bá mi ṣe, yóò ṣẹ́gun fún mi. Bàbá yóò bá ọ ṣe, yóò ṣẹ́gun fún ọ. Ọba tí kì í dojú ti àwọn tirẹ̀ sẹ́, yóò ṣẹ́gun. Bóyá sọ fún sẹ́, yóò bá mi ṣe lórí ayé mi, yóò ṣẹ́gun fún mi nínú ọdún yìí, yóò bá mi ṣe, yóò ṣẹ́gun fún mi. Ọba tí kì í dojú ti àwọn tirẹ̀ sẹ́, yóò ṣẹ́gun fún mi lórí ọmọ, á bá ọ ṣe lórí aya, yóò ṣe tiẹ̀ ṣá. Ayé yóò mọ̀ pé òun Ọlọ́run lórí ayé rẹ̀ nínú yìí. Gbogbo ayé rẹ̀ yóò kú jáde. Ìmọ́lẹ̀ rẹ̀ yóò tàn ní ọdún yìí. Ojú ìgbàgbọ́ òní ti ọ̀sẹ́. Alábàániṣe yóò bọ̀ ṣe sẹ́. Lórí ọmọ, lórí aya, lórí ẹbí, lórí ìjọ, yóò bọ̀ ṣe sẹ́. Bàbá yóò bá mi ṣe, yóò ṣẹ́gun fún mi. Ọlọ́run o, bàbá mi ṣe, wá ṣẹ́gun fún mi. Ọba tí kì í dojú ti àwọn tirẹ̀ sẹ́, yóò ṣẹ́gun fún mi. Bóyá yóò bá mi ṣe, yóò ṣẹ́gun fún mi. Yóò bá mi ṣe, Ọlọ́run o, yóò ṣẹ́gun fún mi. Bàbá ọba tí kì í dojú ti àwọn tirẹ̀ sẹ́, yóò ṣẹ́gun fún mi. Sọ fún wa bá mi ṣe, wá ṣẹ́gun fún mi. Wá bá mi ṣe, wá ṣẹ́gun fún mi. Ọba tí kì í dojú ti àwọn tirẹ̀ sẹ́, wá bá mi ṣe o. Bóyá o, wá bá mi ṣe, wá ṣẹ́gun fún mi. Bá mi, wá bá mi ṣe. Ọlọ́run mi, wá ṣẹ́gun fún mi. Ọba tí kì í dojú ti àwọn tirẹ̀ sẹ́, wá ṣẹ́gun fún mi. Bóyá yóò bá mi ṣe, yóò ṣẹ́gun fún ọ, yóò bá ọ ṣe, yóò ṣẹ́gun fún ọ. Ọba tí kì í dojú ti àwọn tirẹ̀ sẹ́, yóò ṣẹ́gun fún mi. Ẹ porúkọ Jésù, call the name of the Lord. Olúwa ṣe tèmi fún mi nínú ọdún yìí o. Father, perfect, complete my own for me. In this year, ẹ ṣílẹ̀kùn orí mi fún sílẹ̀ fún mi. Bá mi ṣe ìwọ tí ò ń dojú ti àwọn tiẹ̀. Ọba tí kì í dojú ti àwọn tirẹ̀ sẹ́. Bá mi ṣe sẹ́nu ọdún yìí. Father, do it in this year for me. Ẹ jẹ́ kí ilẹ̀kùn orí mi ṣílẹ̀. Let the doors of my miracle open. Gbogbo agbá tí ń gbálẹ̀kùn orí mi tì mọ́ mi. That is shutting the door on your life. Gbogbo agbá tó ń tilẹ̀kùn ògo rẹ tí ò jẹ́ ó jáde ń bẹ̀. Màyí ni màá kú sàtẹ́lì mòkó sàtẹ́lì màkàyà.
ẹ pe orúkọ Jésù. Olúwa bá mi ṣe tèmi ní ọdún yìí. Ẹ bá mi ṣe tèmi ká gbé ohun ńlá lé mi lọ́wọ́. Ìní màkàsọ tó pẹ̀rẹ́pẹ̀tẹ̀. Bí orúkọ Jésù, ẹ ṣe tèmi fún mi ṣe. Ẹ bá mi ṣe, ẹ jẹ́ kí ilẹ̀kùn oore mi ṣílẹ̀. Ojú ò gbọdọ̀ tì mí. Ọmọlá ńlá ni kó gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Wá bá mi ṣe tèmi ní ọdún yìí o. Father, do my own for me this year. Mayala makusatali mokosate. Kalimakusatani anamakatate. Ó yẹ kó orúkọ Jésù dáadáa. Ó yẹ kó ṣe tiẹ̀ fún ọsẹ. Ọba tí kò dojú tì àwọn tiẹ̀. Má dojú tì mí bàbá. Ojú má jò tì mí. Ó dojú tì àwọn tiẹ̀. Ní orúkọ Jésù, mo ti pè Ọlọ́run lórí ayé mi. I've declared you that you are God over my life. I've declared you that you are God over my children. Mo ti pè Ọlọ́run lórí ayé àwọn ọmọ mi. Ẹ pe orúkọ Jésù. Ojú ò gbọdọ̀ tì mí. Bá mi ṣe ní ọdún yìí. Bá mi ṣe ní oṣù yìí. Ẹ lànà sẹ́. Open the doors for me in the name of Jesus. Make a way for my life. Ẹ lànà rẹ̀ kò mí. Lànà kò pe Jésù. Kó bọ́ ṣe tẹ́ ní ọdún yìí. Alimakaso to prade. Somebody pray. Olúwa ṣe tèmi fún mi. Ṣe tèmi fún mi. Bá mi ṣe tèmi. Ìrì ayé mi mò ń wá. Ìkàpàtọ́ tètè. Ayọ̀ mi mò ń béèrè fún. Ìkàtẹ́lì. Ask the Lord to complete your own for you this year. Ó yá pé Jésù. Ask the Lord to complete your own for you this year. Olúwa ṣàṣepé oore rẹ̀ nú ayé mi o. Father, complete my own for me this year. Ní orúkọ Jésù. Let the doors of greatness open before me. Kí ilẹ̀kùn oore ńlá kó ṣí lórí ayé mi lónìí. Let the door of greatness open for my life. In Jesus' name, we pray. If you have not yet been a blessing by sharing it, how many times today? 19. Yes, today so far 19 people. Pastor, that is too much. 19 people is not too much. Praise the Lord. You have 19 contact, more than 19 contact in your address. And if I have 19 contact, what's your business, Pastor? I'm sorry. Hallelujah. Make sure you share it. Share it somebody. Ẹ pe orúkọ Jésù. Lord, settle my case. Olúwa yanjú ọ̀rọ̀ mi. Ọ̀rọ̀ ayé mi ìjó ní ìyanjú. Ọ̀rọ̀ ayé mi ìjó ní ìyanjú. Ẹ pe orúkọ Jésù. Daddy, settle my case this year. Ọ̀rọ̀ ayé mi ìjó ní ìyanjú. Ẹ pe orúkọ Jésù. Ó dá kí ọ̀rọ̀ rẹ kó ní ìyanjú ní ọdún yìí. Ó ti ń le látijọ́ yìí. Ó dá kó le bá. Mo ní ó ti ń wá látijọ́ ó dá kó rí. Ó dá kó mú lé ọ lọ́wọ́. That you should receive it this year. Ọdún yóò gbúdọ̀ tún sọnù mọ́ mi lọ́wọ́. Ìbẹ̀rẹ̀ mo ti bẹ̀rẹ̀ yìí. You have started it. This is the beginning of the year. Ó yẹ jẹ́ ríre jáde ní ọdún yìí. Mo ti bọ́ sọ láti bẹ̀rẹ̀ ọdún yìí. Olúwa mo fẹ́ ṣeré 2021. Olúwa mo fẹ́ kí I want to prosper in 2021. Mo fẹ́ kí atẹ́gùn àlàáfíà kó fẹ́ lu ayé mi o. Gbogbo ọwọ́ ìnira kó kúrò. Gbogbo ọwọ́ ìbànújẹ́. Everything that don't make you happy, that don't give you that joy. Ohun tó bà mí níjẹ́ rẹ̀ kó parẹ́ o. Ohun tó jẹ́ káyọ̀ mi kó mú kó. That thing that not allow your joy to be full. Manene maka papa sate, karima kushate. Porúkọ gbogbo ohun tí ò jẹ́ kí ayọ̀ rẹ̀ kún. Olóko mi tata repasoto tó ti kaba ọláyà kò tí ì sọmọ. Ayọ̀ yẹn ò tí ì kún. Ẹ pe orúkọ Jésù. O parí school, you finish your school without you have a certificate, but we don't have a job with it. The joy is not full. Olúwa parí oore rẹ̀ nú ayé mi o. Ẹ jẹ́ kí ayọ̀ mi kún. Let my joy be full. You are in that land, you travel overseas, but there's no paper to exercise freedom. There's no paper to work. I am a Katatelia. Olúwa parí oore rẹ̀ nú ayé mi. Complete your joy in my heart, in my life. Complete your work in me. Ṣàṣepé oore rẹ̀ lórí ọ̀rọ̀ mi. Oya. Ask the Lord nínú àdúrà yìí. Mayele moko sate. Kalima kate. Orúkọ Jésù. That Lord should perfect your case. Olúwa yanjú ọ̀rọ̀ mi. Yanjú ọ̀rọ̀ mi bàbá. Settle my case, oh God. 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 Your children must prosper. Your children must prosper. Ní orúkọ náà kọ́ máa rẹ kó yanjú o. Ó náà máa rẹ kó ṣe rere. In Jesus' name, we pray. Ask the Lord, arise to fight my battle. Olúwa dìde jà ìjà mi fún mi. Adẹ̀pọ̀lọ́ ló ń bọ̀ tá ẹ̀rẹ̀ jà lájẹ kò tí ní gbáǹgì.
á jẹ́ Ọlọ́run ló ń bá ọ̀tá rẹ̀ jà látijọ́ èkó tí ní ṣẹ́gun. If it's God the one that is fighting your enemies, the victory to have been won by now. If it is God that is fighting the battle, Ọlọ́run á dẹ̀ máa bá ọ̀tá rẹ̀ jà. Ọ̀tá á sì lè gbapá. Níbo ló ti ń bọ̀? Sátánì gangan lọ́wọ́ gbúdọ̀ bá jà kò lè dúró 1 second. Ẹ pe orúkọ Jésù. Mo ní Ọlọ́run ò tí ì dìde ni. It's not yet God arise. Ìdè tógun o. Ìdè tìjà. Ìdè nínú agbára rẹ̀. Ìdè Ọlọ́run mi. Kó wá ṣèrànlọ́wọ́ fún mi. That song, arise, O God, to come and fight your battle, to come and help you. Ìjọ Ọlọ́run á dẹ̀ dìde sí ogun ayé rẹ, ọ̀tá rẹ á sì lẹ́nu. Ó dọ̀ kọ́lọ́run kó dìde kó tú ọ ká lónìí. Ìdè tógun, ìdè tìjà. Ìdè nínú agbára rẹ̀, ìdè Ọlọ́run mi. Kó wá ṣèrànwọ́ fọ́kàn mi. Tell him that to come to help you. Ìdè tógun. Ìdè tìjà. Ìdè nínú agbára rẹ̀. Ìdè Ọlọ́run mi. Kó wá ṣèrànwọ́ fọ́kàn mi. Bàbá dìde o, dìde tógun. Ìdè tìjà. Sọ fún ìdè nínú agbára rẹ̀. Let it arise. Ìdè Ọlọ́run mi. Kó wá ṣèrànlọ́wọ́. Let it come to help you. Ìdè tógun. Ìdè tìjà. Ìdè nínú agbára rẹ̀. Ìdè Ọlọ́run mi. Kó wá ṣèrànwọ́ fún bàbá dìde sáwọn. Ìdè tógun. Ìdè tìjà. Ìdè nínú agbára rẹ̀. Ìdè Ọlọ́run mi. Kó wá ṣèrànwọ́ fọ́kàn mi. Ẹ porúkọ Jésù. Call the name of Jesus. Arise because of my life. Olúwa dìde nítorí ayé mi. Tó bá dìde wàá mọ̀. Tọ́lọ́run bá dìde yàá mọ̀. If God rise today, you will know it. Tell the Lord to arise because of your life. Arise, O God, because of me. Olúwa dìde nítorí ayé mi. Olúwa dìde nítorí ayé mi. Olúwa dìde nítorí ayé mi. Ẹ pe orúkọ Jésù dìde. Arise, O God, to fight my battle. Orúkọ Jésù kó dìde nítorí ayé rẹ. Kó bẹ́ẹ̀ tú ọ̀tá ayé rẹ ká. To scatter every enemies of your life. Olúwa dé kó dójú ti ayé ogun tí ayé gbé tì mí. Ẹ pe orúkọ Jésù bí tẹ wá ṣẹ. Ẹni máa ń Ísírẹ́lì dìde nítorí ayé àwọn ọmọ mi. Arise, O God. Olúwa dìde. Olúwa dìde. Olúwa dìde. Olúwa dìde. Dìde kó gbè mí níjà. Tell him to arise to fight for you. I hope you are praying wherever you are. Mo lérò pé ó ń gbàdúrà bí tó wá ṣẹ. Ní orúkọ Jésù. Olúwa dìde nítorí ayé mi. Kí ọfà ayé má bàa bá mi bàbá. Ní orúkọ Jésù. Kí ipá òkùnkùn má bàa ká mi. Ọlọ́run lánàá kó gbàdúrà. Olúwa dìde. Tell him to arise to fight for you. In the name of Jesus. Kí gbogbo ẹ̀tọ́ tó ti bọ́ wá kó jáde síta. Ó yá màmá ń bolo wá ṣẹ. Ní orúkọ Jésù. O gbọ́dọ̀ ṣọ̀fọ̀ ọmọ o. O gbọ́dọ̀ ṣọ̀fọ̀ ọkọ. Ní orúkọ Jésù. Ojú ò gbọ́dọ̀ tì ọ́. Ní orúkọ Jésù. Ayé ò gbọ́dọ̀ yọ. O gbọ́dọ̀ dẹ́lẹ́yà. O gbọ́dọ̀ dẹ́ni yẹ̀yẹ́. Ní orúkọ Jésù. Olúwa dìde. Gbèmí níjà. 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 Gbé ayé àwọn èèyàn níjà. Orúkọ Jésù. Gbé ayé àwọn èèyàn níjà. Kí ọwọ́ òṣì kó kúrò. Kí ọwọ́ ẹ̀gàn kó kúrò. Kí ọwọ́ ọ̀fọ̀ kó kúrò. Ní orúkọ Jésù. Kí ọwọ́ ìbànújẹ́ kó kúrò.
Ẹ porúkọ Jésù. Tell the Lord to arise to fight for you. Olúwa dìde gbèmí níjà bá mi jàjà yìí 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 ní orúkọ Jésù. Masotototo bakata masatatata libo masototo likaba matatatata porúkọ Jésù. Ó yá dìde kó gbèmí níjà bàbá. Ask God to fight for you. Fight for them, oh God. Fight for them, oh God, to possess their possession. For them, oh God. Fight for them, oh God, to break every yoke in the name of Jesus. To break that yoke of barrenness and delay. That yoke of barrenness. That yoke of barrenness. Break, 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 break. Let God arise to fight, to break the yoke of barrenness, to break the yoke of delay. Olúwa dìde gbèmí níjà ní orúkọ Jésù. Ó dá kí ọwọ́ ogun kó kúrò. Ó dá kí ọwọ́ ìjà kó kúrò ní ayé yín lónìí. Olúwa dìde ní orúkọ Jésù. Masanta talima kalima kusate kelima site lima kada. Orúkọ Jésù nú agbára rẹ̀ ní kó dìde. Arise to fight the battle. Arise to bring joy to your people. Arise to turn their story around. Olúwa dé kó yí ìtàn ayé wọn padà. Ìtàn ayé àwọn èèyàn yìí ní orúkọ Jésù. Olúwa dé kó yí ìtàn wọn padà. Ìtàn ayé àwọn èèyàn yìí ní orúkọ Jésù. Olúwa dìde kó fún ọ lóore. Olúwa dìde kó wo rere kó tẹ ayé wọn lọ́wọ́. Olúwa dìde kó gbé ayé àwọn ìjà. Ask the Lord to fight for you. In Jesus' name we pray. Psalm 34 told us that the eyes of the Lord are upon the righteous, and his ears are open unto their cry. It's not maybe that when they say the ear of God, it's not like God have an ear like us, like this, nothing like that. You know, like God have ear. No, God don't have ear. God is a spirit. So when God use hand, ear, it's not like God have ear like me. Ọlọ́run létí bí tèmi. Ó tí o. Ẹ̀mí ni Ọlọ́run is a spirit. God is a spirit. Hallelujah. Tell him to hear you. Tell him to hear you. He said the face of the Lord is against them that do evil. Olúwa bínú sí ọ̀tá mi lónìí, kò gbọ́ mi lónìí. He said the face of the Lord is against those that do evil. Kọ́lọ́run kò bínú sí ọ̀tá rẹ̀. Olúwa bínú sí ọ̀tá mi. Where they have gathered against my life. Olúwa bínú sí wọn lónìí. Olúwa bínú sí ìgbìmọ̀ òkùnkùn lórí ayé mi. Olúwa bínú sí where they shall put it there to us that they shall surely gather. Ó ní wọ́n á kóra wọn jọ o. Olówó olówó wọ́n á kóra wọn jọ. Olówó wọ́n á kóra wọn jọ. They will gather. Whether you have money, you don't have money, they will gather. But you have to pray that God of heaven to scatter them. He said the eyes of the Lord is against them. He said the face of the Lord is against them that do evil. Olúwa ojú rẹ lórúkọ Jésù kó dìde sí ìbínú fún àwọn tó kóra wọn jọ nítorí ayé mi. Lord, scatter them. Ẹ tú wọn ká, ẹ bà má wọn jẹ́. Gbogbo àwọn tó kóra wọn jọ, those that gather against my life. Gbogbo àwọn tó ní ìṣeré jìnnà sí mi o. Gbogbo àwọn tí ò fẹ́ kí ìṣeré kan ayé mi. Gbogbo alágbà tí ò fẹ́ kó gbádùn tó níláyé. Gbogbo alágbà tí ò fẹ́ kó wà níbi tó yẹ kó wà. Olúwa lórúkọ Olúwa ìbínú rẹ kó ru jáde. Ìbínú rẹ kó ru jáde in the camp of my enemy. Olúwa bínú sí wọn. Ai makali masoida. Tòdéni makasatali makoshate. Ẹ pe orúkọ Jésù. Lord, Olúwa bínú sí the camp of my enemies. Bínú sí wọn lónìí. Oya. The Lord that to scatter them in the name of Jesus. Oya orúkọ Jésù. Bínú sí alágbára tó kóra rẹ̀ jọ nítorí ayé àwọn ọmọ mi gbogbo. Ní orúkọ Jésù sẹ́. Gbogbo èèyàn kàtí ń bá ayé mi jà sẹ́. Oya ọmọ náà lánàá kó gbàdúrà. Bínú sí wa. Bínú sí wa. Bàbá. Bínú sí wa. Bínú sí wa. Gbogbo alágbára kágbára. Gbogbo ìmọ̀kímà. Ní orúkọ Jésù tí ń bá ayé mi jà. Ní orúkọ Jésù gbọ́ àdúrà. Lórúkọ Jésù Kristi. Olúwa wa. Mo wà l'Amẹ́ríkà kọ́ o. I'm in America. Oh, I don't know where you are. Mo wà l'Ékòó kọ́ o. I'm in Lagos. Oh, I'm in Ghana. It has nothing to do with that. There's no distance in the spirit. You see distance in the spirit. Ọ̀rọ̀ ni. Ìwọ ọ̀rọ̀.
ọ̀rọ̀. Words. Ọ̀rọ̀ ni. That's why you want àwa náà tá ń gbàgbé ọ̀rọ̀ náà à ń sọ. Ọ̀rọ̀ náà á dẹ̀ máa kà wọ́n náà. Ọ̀rọ̀ náà ni. Hallelujah. There's no distance in the spirit. America don't save anything. America is not a shield for anybody. Our refuge will be in God. Or London, wherever, anywhere, Australia. You know, I'm in Australia now. I'm in Ghana now. I'm in Lagos now. Mo ti kúkú ní village mi. Mo ti wà lẹ́kọ̀ọ́. Kò mean anything. Wà lẹ́kọ̀ọ́. Wọ́n máa dress mi now. Orúkọ ẹ̀ wọ́n mọ̀. Hallelujah. Even if not a moruko, something connect you. Hallelujah. Kò ṣe lọ́kọ́ moruko kan tó bá yí olú ẹ̀jẹ̀. Ẹ pé orúkọ Jésù. Olúwa dáwọ́ ogun dúró. Let every battle, let struggle come to an end in my life. Olúwa dáwọ́ ogun dúró lórí ayé mi. Let struggle, let shame come to an end in my life. Olúwa dìde kó gbè mí níjà. Ó sọ náà rẹ̀ pé on the righteous cry, olódodo, those that are doing the right things, that's righteous people, those that are doing the right thing. If you are doing the right thing, you are righteous. Olódodo, once you are doing the right thing, ẹni tó ń ṣe ohun tó tọ́, ó ké pe Ọlọ́run ló ń sọ, and the Lord healeth them and delivered them out of all their troubles. Olúwa gbà mí lọ́wọ́ gbogbo ìṣòro ayé mi o. Tell the Lord to Ọlọ́run kó dìde kó gbọ́. Olúwa gbà mí lọ́wọ́ gbogbo ìṣòro mi. Deliver me from all my troubles. Ìṣòro àrọ́kọ tí mo tí ò gbogbo tí ò jẹ́ rọ́kọ. Gbogbo tí ò jẹ́ rọ́mọ. Ó yẹ gbà mí lọ́wọ́ ìṣòro mi. Deliver me from all my troubles, O God. Mẹ́kọ̀ọ́ orúkọ Jésù níbi tó wà ṣẹ́. Olúwa gbà mí lọ deliver my life from all my troubles. Ẹ pe orúkọ Jésù níbi tó wà. Olúwa gbà mí lọ́wọ́ ìṣòro mi gbogbo. Deliver my life from all my troubles. Ìṣòro ayé mi tí ò fẹ́ kí n ṣe rere. Ohun tí ò fẹ́ kí n ṣe rere. Ohun tí ò fẹ́ kó jẹ́ èèyàn. Gbogbo tó ń bayọ̀ rẹ jẹ́ tí ò múnú rẹ dùn. Somebody pray. Tell the Lord, the Lord God of heaven, Ọlọ́run mi, gbà mí lọ́wọ́ ìṣòro ayé mi gbogbo. He said he delivered them for all their troubles. Ẹ gbà mí lọ́wọ́ ìṣòro mi. Ẹ gbà mí lọ́wọ́ ìṣòro ẹ̀gàn. Àmúbọ̀ àtàṣetì. Ó yá pe orúkọ Jésù mi tó wà sẹ́. Kẹ́ni máa ń ṣúwádìí kó gbà ọ́. Olúwa gbà mí lọ́wọ́ ìṣòro mi gbogbo. Olúwa gba ayé mi lónìí. Màmá lanu kó gbàdúrà. Níbo ló wà? Yìí ni màkàsá ń tàlíà. Borúkọ Jésù dáadáa. Olúwa gbà mí lọ́wọ́ ẹkún alẹ́ o. Ní orúkọ Jésù ayé mi ò gbọdọ̀ sùn. Gbà mí lọ́wọ́ ẹkún ọ̀sán. Gbà ayé ọmọ mi lọ́wọ́ ẹkún òwúrọ̀. Gbogbo agbára tó ń pèsè ẹkún fún ọ. Ní orúkọ Jésù. Gbogbo èèyàn kàtó dé ẹkún ló sùn. Lìmọ̀ ká sàtẹ́lì ẹ̀. Sàdímà kú ṣẹ̀tẹ́lì mọ̀ kó sàtẹ́. Bí orúkọ Jésù. Agbára náà kó dé asán. I will not cry. I will not mourn. Ayọ̀ mi ò ní bàjẹ́. Ní orúkọ Jésù. Ayọ̀ mi ò ní dòbu. Ní orúkọ Jésù. Ìrànlọ́wọ́ yóò dé fún ayé mi. Help will come for you. Help will come for your life. Help will come for your children. Your life will find help in this season. Ayé yóò rí ìrànlọ́wọ́ gbà in this season. Ayé yóò rí ìrànlọ́wọ́ gbà in this season. Ayé yóò rí ìrànlọ́wọ́ gbà in the name of Jesus. The help of God will locate you. Orí Ọlọ́run yóò bọ̀ ọ́nú ọdún yìí. Gbogbo ọwọ́ tí ò fẹ́ jáwọ́ lórí ọ̀rọ̀ rẹ lónìí. Ní orúkọ Jésù, ọwọ́ náà kó ṣègbé. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa, àmín. Ẹ pé orúkọ Jésù. Ẹ jẹ́ kí ire mi kó dalẹ̀ fún mi. Let my blessing last with me. Ire ayé mi kó dalẹ̀ fún mi. Ire ayé mi ò gbọdọ̀ bàjẹ́. Ohun tí ọ̀tá wá ni pé kó bàjẹ́, to destroy. Remember, it's part of his games. To destroy, to steal, to destroy. Ire ayọ̀ mi ò gbọdọ̀ bàjẹ́. Ire ayọ̀ mi tí ayé mi ń retí. Pé màá níwèé ìgbélú lọ́jọ́ kan. Pé wà, you have papers in that land. Ire ayọ̀ mi pé màá jẹ wọn ọmọ mi. Ire ayọ̀ mi pé màá nílé ọkọ tí mo wọ̀ pé mi náà bímọ, pé mi náà lọ́mọ, pé I'm going to have a child. Pé mi náà rọmọ gbẹjọ láyé. Ire ayọ̀ mi pé mo bá kàwé yìí màá fi ṣe nǹkan kan. Ẹ pé orúkọ kò gbọdọ̀ bàjẹ́. Ayọ̀ mi ò gbọdọ̀ bàjẹ́. Ọ̀tá ò gbọdọ̀ bá ayọ̀ mi jẹ́ o. Ọ̀tá mi ò gbọdọ̀ bá ayọ̀ mi jẹ́ o. Alágbára ayé mi ò gbọdọ̀ bá ayọ̀ mi jẹ́ o. Ọ̀tá ayé mi ò gbọdọ̀ bá ayọ̀ mi jẹ́ o.
Olúwa má gbà láyè. Don't allow it. Wọ́n ní kò sí ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn Ọlọ́run tọ́lọ́run ò mọ̀ o. There's nothing that God don't know about. He knows everything. Ìgbà mi I let go. Nǹkan mi. Wọ́n dẹ̀ máa ń gbàdúrà o. Christian ni o. Ọlọ́run I let go gbà mí o. Wọ́n lò ní sọ bí májò let go ni. Ṣọ́ṣẹ̀ yẹn Ọlọ́run nígbà tó lọ́ta ní ìdìbò onígbàgbọ́. Ó rí gbogbo ẹ̀. Ọlọ́run kò pé okay yẹ kó máa bọ̀. I let go. Kò ní let go lórí tiẹ̀. Amen. Satan is shaken. That means Satan can do anything. God don't know about it. He knows that. Ó ní igi kan jábọ́ lára ewé kí Ọlọ́run má mọ̀ nípa rẹ̀. Ogun ajá nílùú kí Ọlọ́run má mọ̀ nípa rẹ̀ bí. Go and study the book of Amos. Can two work together except they agree? So kò sí ẹ̀ka tó ń ṣẹlẹ̀ tọ́lọ́run ò mọ̀. Kó wá ṣàánú fún ó mọ̀ nípa ẹ̀ ó mọ̀. But is the one doing it? No, God is not a God of evil. Ṣé Ọlọ́run ló wọ̀ pé kó má bímọ láyé ó ti Ọlọ́run kọ́. But ọ̀rọ̀ ẹ̀ sọ pé ó máa bí pé kò sẹ́ni náà láti yàgàn. So he can never contradict his word. Ọlọ́run ò lè sọ ọ̀kan mi kó tó sọ ọ̀kan mi ń bò mí. No, he will not. Sometimes we don't know the interpretation of the scripture because the Bible was not written in English or Yoruba, So sometimes you need to know nǹkan tó ń sọ, whether you go to Greek word or the Aramaic word or the Hebrew words to be able to understand the clarity of what we say. Sometimes they interpret it just to find a word to suit that very thing. We are kilo fit in the culture and we put it there. Hello. Like Satan, there's nothing like that in the Bible. Yeah, there's nothing like Satan, the Lucifer, the morning star. There's nothing like that. Satan. That's they find the temptation to suit it. That's the so. Satan is Satan níbẹ̀ ló pé bẹ́ẹ̀. Satan ni orúkọ rẹ̀. Wọ́n pè ní ìràwọ̀ òwúrọ̀ Sátánì. Even on that chapter very well, it's not talking about Satan himself. So, mo gbàdúrà lórúkọ Jésù ayé rẹ̀ kó rí. Sometimes we interpret things, we look at things, but it's not really what God is saying to us. But a certain thing in the scripture. What am I going? How did I get to that point? That means God can never contradict himself. He can never say one thing here and say one thing another one. Hallelujah. Kò lè sọ nǹkan bí, kò lè sọ nǹkan míì níbòmíì. Kò lè sọ. We have declared that no one shall be barren. Pé kò sẹ́ni tó máa yàgàn. So àgàn pé bímọ yẹn I don't agree. Ó máa bímọ. Once you want it, except you don't want it. Pé mi fẹ́ bímọ is okay. Jésù bímọ náà. But he never choose to. Kò lè bímọ tó Ọlọ́run ni. He can't. God kò lè bímọ. He cannot. Kò lè bímọ. Àwọn áńgẹ́lì kan sọ pé wọ́n nù. Àwọn áńgẹ́lì kan wá wọ́n sọ pé wọ́n nù. The son of God mixed with son of man. Wọ́n bímọ. The born giant. Ọlọ́run wá ipò wọn off. They miss their position. They see the daughter of man. They collide together. Wọ́n bímọ. Hallelujah. So angel not any feelings in here. Praise the Lord. Hallelujah. Go and look at the scripture very well. Ẹ pe orúkọ Jésù. Let your word come to pass in my life. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó ṣẹnu ayé mi. Gbogbo tó ń dí mi lọ́wọ́ tí ò fẹ́ kí ìyanu mi ṣẹlẹ̀. With everything that is holding my life for me to experience a miracle. Gbogbo tó ń dí ògo mi lọ́wọ́ tí ò fẹ́ kí ògo mi farahàn. With everything that is robbing me of my blessing. Ó tó ń dí ayé mi lọ́wọ́ tí ò jẹ́ kí ayé mi gbérí. Tí ò fẹ́ kí ohun tí mò ń ṣe kó jọrí sí fún mi. With everything that is robbing me of my joy. Let that power be destroyed right now. Olúwa bà agbára náà jẹ́. Olúwa bà agbára náà jẹ́. Olúwa bà agbára náà jẹ́. Olúwa sọ agbára náà fún. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wá, I want you to share it. You have not yet shared it. Please share it. I want that person, that mama that call, mama tó pè mí, tẹ́ sọ pé fẹ́ give testimony yẹn.
And also if you have, I can just open the line. If you have one, it's okay. But want to pay me already? I don't know. We want to give testimony, so I will allow her to. And if you have testimony, just text me. Even in time of prayer, it's okay. Because why testimony? I told you the reason why you give your testimony is a seal of your blessing. Is a seal to your blessing. Also, it testifies to God's goodness. You know, if you go along on it, that's why you don't hide it. And anything that God gives to you is not for you. It's not for me. It's to the glory of God. All things was made and made for Him alone. So that's why you give your testimony. You share it. You don't hide it. You share it. You let it be a blessing to others. So me. Let me make sure my phone is on vibrate so I can be able to listen to it. Then when she call. You can call now. Mama to give testimony. Telling testimony. Number me, so just make sure. I think I can able to hear it when it's ringing. Jesus, Lord, settle my case in this 2021. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ ayé mi kó ní ìyanjú. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ iṣẹ́ mi kó ní ìyanjú. Settle my case, oh God. Ẹ fi ire fún mi. Ẹ fi ire fún ayé mi. In Jesus' name we pray, amen. She's very good. Equalima. Oh, I'm sorry, hold on. Equalima. Hello, ma. Increase volume. Sorry, me, I'm motion my connect lórí line. Oh, it's okay, ma. Ma. Okay. Mo fẹ́ kí ẹ bá mi yin Olúwa lógo, kí gbogbo ọjọ́ náà kó bá mi yin Olúwa lógo. Hallelujah. Olúwa ṣeun ńlá fún mi torí pé aya ọmọ mi àtàwọn ọmọ mi wọ́n wojú Olúwa. So gbogbo ìgbà tẹ́ bá ń pe àdúrà àwọn tí wọ́n wojú Olúwa yẹn, mo máa ń fara mi sí, mo máa ń join ní on their behalf. Okay. So ká má fọ̀rọ̀ gùn, Ọlọ́run ṣe ìyanu. Wọ́n dẹ̀ bímọ náà ní January. Wọ́n bí ọmọ obìnrin, torí náà ẹ bá mi ní Olúwa lógo gidigidi. Pẹ̀lú kọ́ tó bímọ yẹn náà, ó tún ní kọ́lọ́fínú, torí nígbà tó dé ìkan wọ́n sọ pé wọ́n láti gbé ọmọ yẹn jáde ni. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, Olúwa gbogbo ògo jẹ́ ti Ọlọ́run. Mo gbóhùn ìyá, mo gbóhùn wọn. Mo gbọ́ wà lálàáfíà. Ẹ bá mi ní Olúwa, ọ̀rọ̀ mi tọ́pẹ́ ó jọ pẹ́ lọ. Mo ṣe sọ pé àwọn láti ṣèjẹ́rìí bí agbára Olúwa ní gbogbo bí tí mo ti gbàdúrà pé kán bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bí ọpẹ́ mi nìyí o. Hallelujah. She just said, for those that don't understand what she's talking about, she said that Lord bless her son, her daughter-in-law with a child, and she's standing in the gap for them. That's why she's thanking the Lord, and you want everyone to shout hallelujah on behalf of her before the Lord. Let's shout hallelujah. 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 Ọlọ́run á gbé ọ̀gá fún tó ṣe àyàn ológun fún iṣẹ́ yìí. Ó ní kò sẹ́ni tó rò kó ń gbà except being given from above. A gbà pé o rántí wọn. A gbà pé o rántí wọn fún rere. A gbà pé o mú ayọ̀ wọn kún, o mú àdúrà wọn máa gbà lórí àwọn ọmọ wọn. Jésù Olúwa gbọpẹ́. Bàbá Olúwa gbà yín. Olúwa gbọpẹ́. Ẹ̀bùn tó fún wọn yìí lórúkọ Jésù yóò dàgbà. Oore ọ̀fẹ́ yóò wà lórí rẹ̀. Àánú Ọlọ́run yóò bá gbé. Lórúkọ Jésù wọ́n á tún bí sí. Ilẹ̀kùn yẹn ṣílẹ̀ wọ́n á tún bí sí. Lórúkọ Jésù ilẹ̀kùn yẹn ṣílẹ̀ wọ́n á tún bí sí. Wọ́n á bí sí. Á wá ní wẹ́rẹ́. Á tún bí sí. Á wá ní wẹ́rẹ́ fún wọn. Ilẹ̀kùn yẹn ṣílẹ̀ á wá ní wẹ́rẹ́ fún wọn á tún bí sí. Ọkàn ẹ̀yin náà balẹ̀ inú yẹn á dùn. Lórúkọ Jésù Olúwa yóò ṣe yín lógo. Ojú òní tì yín. Olúwa yóò fi àlàáfíà fún yín. Ní orúkọ Jésù Ọlọ́run tẹ́ gbẹ́kẹ̀lé. Lórúkọ Jésù yóò ṣàánú fún ayé yín o. Ọkàn yín á balẹ̀ inú yín á dùn. Ẹ ní dààmú. Ẹ ní dààmú. Ẹ ní dààmú. Ẹ ní dààmú. Gbogbo ohun ìní
ní orúkọ Jésù tó jẹ́ tí ààbò Jésù dájú lórí wọn àti bí tẹ́ ẹ wà yẹn gangan bí tẹ́ ẹ ilé tẹ́ ẹ wà yẹn àtàwọn tẹ́ ẹ wà pẹ̀lú yẹn orí ọ̀fẹ́ kó dájú lórí ayé wọn sẹ́ orí ọ̀fẹ́ kó dájú lórí ayé wọn orí ọ̀fẹ́ kó dájú lórí ayé wọn ohun rere ò ní bọ́ sọnù lórúkọ Jésù ohun rere ò ní bọ́ sọnù ohun rere yóò pọ̀ sí ni bẹ́ẹ̀ ni ó sì rí Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. God bless you, man. Yes, man. Ẹ kú orí ma. Yes, man. Yes, man. Ẹ kú orúkọ Jésù. I want you to call the name of Jesus Christ. Say, Lord, I lift my voice to you. Olúwa mo gbóhùn sókè sí ìwọ Ọlọ́run. Olúwa fọre lé mi lọ́wọ́. Settle my case, O God. Let my case settle. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ mi ní ìyanjú. Mẹ́kọ̀ọ́ orúkọ Jésù. Lord, settle my case, O God. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ mi ní ìyanjú. Lord, settle my case, O God. Alágbára tó ní kò sí ọ̀nà ní kó mú kúrò fún mi. Those that say there is no way out for you. Alágbára tó ní mi ìrírí mi gbà ní kó mú kúrò lójú ọ̀nà fún mi sẹ́. 2021 mú kúrò lójú ọ̀nà. Gbogbo èyí tó ti sọ̀rọ̀ ẹ̀ dòkè. Ẹni tó sọ̀rọ̀ ẹ̀ dàpátá níwájú mi. Àpáta ìdìgbòlù. Bá ń kọlù. Gbogbo ẹni tó sọ̀rọ̀ ẹ̀ dàpátá ní ayé àwọn èèyàn yìí. Gbogbo ẹni tó ní kò sí ọ̀nà fún ọ. Olúwa kọlù. Gbogbo ẹni tó ní kókó òfòkó nìṣó. O bá lọ kútú wéjì. O bá wọlé àdúrà lọ, o bá gba tòkè, o bá gba tìsàlẹ̀. Pé kò sí ọ̀nà pé àwọn ti dé pa. Ní orúkọ Jésù ọ̀run kó dá sí. Ìkàpàtà tàtẹ́dìà. Gbogbo agbára tó fi ìdájọ́ sọ́wọ́ ara rẹ̀. Ètò ń pọ́n lójú tọmọtọmọ. Ní orúkọ Jésù ọ̀run kó dìde kó kọlù. Ní orúkọ Jésù let God fight for you. Ní alágbára tó fi ìdájọ́ sí ọwọ́ ara rẹ̀. Ètò ń pọ́n lójú tọmọtọmọ. Ní orúkọ Jésù ọ̀run kó kọlù. Ọ̀run kó kọlù. Ọ̀run kó kọlù. Ọ̀run kó kọlù. Ọ̀run kó kọlù alágbára ayé rẹ lónìí. Kó ṣubú yakata. Kó má dìde mọ́. Ní orúkọ Jésù kó ṣubú. Kó ṣubú gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. I don't know whether this person is calling me. I don't know. Hello. Hello. Okay, let me see. Okay, I will know now because I don't know whether somebody just calling me. Hello. Yes. Hello. No, I do allow. Hello. Good evening. Good evening. Okay. We are in prayer. Do you want to give testimony or what? Oh, I'm sorry. Okay. Because I don't know whether somebody is just calling on my phone. That's why. You know. Okay, hold on, man. Let them hear you. Okay. I'm sorry. I'm very sorry. Okay. We are hearing you. Yes, ma'am. Yes. I want to thank God for my life, for what God has done for me. Okay. This is the sister you spoke with. Yesterday was exactly 1 year when I was in Mexico. Oh, okay. Okay, I remember you. I think about 2 weeks ago, or one day, my heart just went towards you. You know. It's okay. I spoke with you when I was in Mexico twice. Yes, I know. I remember you. Yes. So since I moved, when I came in, I called this week that I gained access to South America. Yes, I know. When I came, everything was like God was on our side because my 3 kids, like I told you, were born here. We were only denied our opportunity of coming back into America, and God helped me. God used you also throughout my tribulation. You were there praying with us, everything, and God answered us. Yesterday was exactly 1 year that I called you and you said God will do it for you. And when I get to the border, I showed them my passport, my children's passport, myself. They said, welcome back home. And the door was open to us and we came in safely. Amen. Amen. And then nothing happened to my children, nothing happened to myself, and we have been moving fine. Amen. And I pray again for my documents. Amen. Sometimes last 2 months, like you said, we should pray. When you say we should pray on faith and speak to everywhere, that passion battle to really.
I don't know how to say it in Yoruba again. That is the sweetness when we collect back. Okay. That same week, I was called at the immigration that I should go and the pass, show everything. And to the glory of God, as we started this prayer about a week ago, I received a letter from them that they knew that I'm around, that I get my documents soon. Amen. So I really want to thank God and for you to help me shout hallelujah. Hallelujah. God has done a lot for me. Amen. Amen. Let's help our Johnson pé Ọlọ́run fún wọn láǹfààní láti padà sórílẹ̀-èdè ọ̀nà ọmọ wà lórílẹ̀-èdè àbí ọmọ sórílẹ̀-èdè pé àti wọlé pé Ọlọ́run fi ràn wọ́n lọ́rùn láti wọlé pé pọ́dún kan pé ìdí táwọn fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nìyẹn tí ó ká bá wọn kí hallelujah 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 hallelujah. I pray that the hand of the Lord be upon. Father, we thank you, Lord Jesus, for what you have done. She returned all the glory back to you because you are faithful God and righteous God over our life. Ìwọ Ọlọ́run lójú olótìtọ́ ní gbogbo ọ̀nà. Ìwọ ló ní ọ̀nà. Ìwọ ló ṣe lànà fún wọn. Wọ́n dá gbogbo ògo ìpadà fún wọn. She returned all the glory back to you. Father, she said, thank you to you, God, for what you have done. She remember and she returned glory back to your name, that you are faithful God. Father, we thank you. Be that exalted, O God. Father, you have brought her to the land and her feet upon the land already. Establish her. Establish her, O God. In the name of Jesus, grace and the mercy of God shall be your portion in this land. That Lord will favor you in every areas of life. Doors shall open in the pleasant place for you. In the name of, there shall be a lifting up at all time. In the name of Jesus, on the things that people are pursuing for a year, the Lord will give you in a month. Grace upon your life, grace upon your children, grace upon you, grace upon your life. In the name of Jesus, you will sing a new song. In Jesus' name, we pray. Amen. 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 God bless you, man. Yes, man. Yes, man. Yes, man. Welcome, man. Yes, man. I'm going to get your request, and remember there's a prayer tonight, and by God's grace I've been saying that I'm going to do open for prayer of agreement after maybe from Friday. We open the prayer for prayer of agreement. I'm still trying to see how even though I'm agreeing with you, I want you to still pray. Even though I believe you pray for yourself. I don't really believe. I pray for you. Yes, I believe you pray for yourself, because you pray for yourself, build your life than the pastor praying for you. But it's okay, the pastor can pray for you. I'm not saying you should not go to your pastor to pray. It's okay. Go to your pastor to pray for you. But also you yourself pray for yourself. That means àṣẹ ohun tí wọ́n ti gbà ní pastor máa fàṣẹ sí. Sometimes I'm Babylon, you pray for yourself. And anytime when you pray for yourself, you will find a lead of God. Ọlọ́run máa darí ẹ síbi tí ìmúṣẹ yẹn á ti wá, ẹ tó máa fàṣẹ sí. Èyí ò kí Ọlọ́run máa ń fúnyàn lẹ́yìn tó máa ń fàṣẹ sádùúrà. You now come to your place of your secret place with him. Yes. Ọlọ́run máa ń fúnyàn ibi tí àṣẹ àdúrà wà. Ọlọ́run ló máa ń darí yàn. Èyàn ò kí ń wá kiri, èyàn ò kí ń lé. Àmì ìwọ tí wọ́n kọ́ bá Ọlọ́run sọ̀rọ̀ ní kọ̀kọ̀, he will direct your path to the place. Èyàn ò kí ń wá, èyàn ò kí ń lé o. Mistake nìkan lé. Settle with God first. Walk with pẹ̀lú Ọlọ́run kan. Is the one that will direct you. He will order the step. He said the step of a righteous person, ordered by God. The step of the righteous. No. Olúwa darí èèyàn. Akọ darí ẹ, because you have already settled with him already. He's going to lead you. Anything the man of God is telling you, there's nothing new. That tí ìránṣẹ́ Ọlọ́run bá sàn ọ̀ràn lónìí, it must be a confirmation of what God is telling someone. He said, by two immutable things, he confirmed his word. God can give revelation to any man, Yes, God can. Yes, it's true. But there has to be a place. God can give a revelation to somebody. I've seen where the person don't know, I don't know, and say this person.
but you must have a place altar yourself of prayer. So even though I'm going to agree with you upon what you are praying upon, and I say when we want to do the prayer of agreement, you need to tell me. I need to know what you are praying, not pray for me. That's not agreement. Agreement means I know what you are praying about, and we both agree upon it. That means this thing, we agree together in the name of Jesus. Prayer of agreement is not that you want somebody to see a vision for you and tell me what do you see. No, I'm not doing what you see on prayer of agreement. Prayer of agreement, prayer of agreement, you tell me, I know it. Don't worry. If God has to speak through it, He can still speak. In Jesus' name we pray, agree, we have agreed and believe it. I want you to get your request before the Lord. And tell the Lord, Daddy, this is my request, O God. Settle it quickly for me. Let that be answer at the point that I need you. I want you to look at that your request. Tell the Lord, lay your hand on it. Say, Daddy, this is my request. This is what I want. This is what I want you to do for me in 2021. Every hindrances upon this my request. Remove in the name of Jesus. Every delay over this request. Somebody open your mouth and pray. Let it disappear in the name of Jesus. Every power that stand against this blessing. Every power that said no to this in my life, in this life of this one, let that power disappear in the name of Jesus. Every power that says no, that want to deny you of this blessing, to support it, that say no upon this request. Let the fire of the Lord consume it. 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 Delay over this consume in the name of Jesus. Pack your load and leave over their request, oh God. Lord, every power that's been denying you of this blessing, we pray in the name of Jesus that every request that you lift up before the Lord, in infinite mercy of the Lord, no Lord, that Lord Jehovah God supply you. May you receive it. Mayana mako papa pasa lima meko soto perebete yekete lima kata 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 ribaka de boko soto ligaba la pirete telima katelebo mayale boko perebete alima kashata. No deny, don't deny, no deny, no deny, no deny, no deny. Ilima kasata tetere. Let the doors open for you. He won't let you show. Let those doors open for your life. He won't let you she. In the name of Jesus. Father, we lift it up before you. There's nothing in it that is difficult for you. There's nothing in everyone's request that is difficult for you to do. There's nothing in that request, even though I don't know it, but I have the full assurance. There's nothing that you put down that is difficult for God.
Even though I don't see it, have that full confidence in that. Mo ní ìgbàgbọ́ yẹn pé ní ọkàn mi pé there's nothing is difficult for the Lord upon what you have put down before him. Lord Almighty, that all things are possible for. Ọlọ́run tí gbogbo nǹkan ṣe oṣù tó ṣe é ṣe. Let it possible for these people in this very year. In this prayer, show your power over that request. Gbogbo agbára olùdínà, every power that say no to that request. Gbogbo patology, oh, ní fojú rí, that it will not happen. Gbogbo ìṣe tó lò ní fojú rí, tó wá jẹ́ ẹ̀ṣẹ̀ ni, gbogbo ẹ̀ kó parẹ́ pátá. Ó fojú ara rẹ̀ rí. It will happen. Yóò ṣẹlẹ̀. It will happen. It will come to pass. In the name of Jesus. Olúwa yóò mú ṣẹ. Olúwa yóò mú ṣẹ. The Lord will bring it to pass. Olúwa yóò mú ṣẹ. The Lord will bring it to pass. Olúwa yóò ṣe bẹ́ẹ̀. The Lord will do it. Olúwa yóò mú ṣẹ. Ìkàbàrúsítàtà gbọ́ ohun tí mo sọ fún ọ lónìí. Kàìlímàkúsàtẹ́ lìmọ̀kùsàtẹ́ kàìyàlẹ̀mákàpà. Olúwa yóò mú ṣẹ. In the name of Jesus. Olúwa yóò mú ṣẹ. The Lord will bring it to pass. Gbọ́ ohun tí mo sọ ní orúkọ Olúwa mo sọ. Olúwa yóò mú ṣẹ. The Lord will bring it to pass. Ó fojú ara rẹ̀ rí. Orúkọ Olúwa yóò sì ti bí wéga o. Bẹ́ẹ̀ ni ó sì rí. In Jesus' name we pray. Amen. Olúwa á mú ṣẹ o. Ọlọ́run á mú ṣẹ. The Lord will bring it to pass. Thank you, my Father. Olúwa yóò mú ṣẹ torí pé òun ni Ọlọ́run o. Olúwa yóò mú ṣẹ. Olúwa yí ọ̀rọ̀ náà padà. The Lord reverse that word. Olúwa yóò mú ṣẹ. Olúwa á mú ṣẹ. Wàá fojú rí. Wàá sì yọ Ọlọ́run lógo. Olúwa ti gbé ọ sókè látòní lọ. Ó sọ fún Joshua pé látòní lọ màá gbé ọ sókè. Látòní lọ, the Lord lift you up. Olúwa gbé ọ sókè látòní lọ. Ó tó bá pàdé ní àánú lónìí. Ó bá àánú pàdé. Oh, thank you, my daddy. Thank you, Holy Spirit. Àánú bọ́ pàdé lónìí. Thank you, my Father. Thank you, Holy Ghost. Àánú bá ayé rẹ pàdé. Àánú bá ọ̀nà rẹ pàdé. Thank you, Holy Spirit. Bẹ́ẹ̀ ni ó sì rí. Láì lórúkọ Jésù Kristi. Olúwa wa, ìmúṣẹ rẹ̀ yóò sì yá kánkán. Thank you, my daddy. Ìmúṣẹ yẹn, the Lord will hasten it. Yóò ìmúṣẹ yẹn áyá kánkán. Áyá kánkán. Áyá kánkán. Ìmúṣẹ ọ̀rọ̀ rẹ̀ yóò yá kánkán. Nínú ayé bẹ́ẹ̀ ni a sì rí o. In Jesus' name we pray. Amen. 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 Ọ̀nà àbáyọ́là. Ọ̀nà àbáyọ́là. Ọ̀nà àbáyọ́là. Ọ̀nà àbáyọ́là. Ọ̀nà àbáyọ́là. Ọ̀nà a way out for you. Ọ̀nà àbáyọ́là. Ọ̀nà àbáyọ ó là. Ọ̀nà àbáyọ́là bẹ́ẹ̀ ni ó sì rí. Láì lórúkọ Jésù Kristi. Olúwa wa, àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Get that oil, lift it up before God. Now, òróró rẹ̀ sókè. Lord, what I need is just your touch. Olúwa ohun tí mo fẹ́, I don't need anything else just to touch this oil. Bá mi fọwọ́ agbára kan òróró yìí. Anywhere you apply, gbogbo ìgbà tó bá lò ìyanu kó tẹ̀lé. I told you, ẹ̀bùn ni òróró yìí máa jẹ́ fún ẹ lọ́dún yìí. Tọ́lọ̀ ò tí ì fún ẹ kankan, ó fún ẹ lílé láàárọ̀, ó fún ẹ lílé inú ọdún yìí náà. Ẹ̀bùn òróró yìí fún ẹ o. I'm saying it, mo ń tẹnu máa bí. Okay. But wá bẹ̀rẹ̀ sí lò and you apply faith with it, you will know that this is a gift for the Lord for me. Olóòótọ́ is a physical thing that I can see. But ẹ̀bùn ní fún ọ. Not from me. Èmi ọgá mú tèmi dání ọgá bàbá mi fọ ọkàn tèmi lè bá mi ṣe. Hallelujah. Ẹ̀bùn ní fún ọ. Not from me. Èmi ò lẹ́bùn. But from God to you. The hand of God. If you believe it, it will work. You apply it and things will turn around. You will apply this and things will turn around. Wàá lò ọ̀nà á sì là. Wàá képe Olúwa lórí ọ̀rọ̀ kíní. Ọlọ́run á sì gbọ́. Ọlọ́run má jẹ̀mú tí kìí dalẹ̀. Father, touch this oil, oh God. Olúwa gbé ọwọ́ agbára lé ọ yìí, òróró yìí.
He said there's a dam in Gilead. Ìwòsàn wà bẹ́ẹ̀ ni. Ní orúkọ Jésù. Anytime you apply this oil, let God remember the covenant to deliver. Gbogbo ìgbà tó bá ti mú òróró yìí tó lọ lò ó, kí Ọlọ́run rántí májẹ̀mú pé kó rántí májẹ̀mú ìtúsílẹ̀. Ohun tó sọ pé òun fẹ́ ṣe nìyẹn, òun náà ni mo sọ fún yín. Gbogbo ìgbà, anytime you apply this oil, Ọlọ́run Ísírẹ́lì kó rántí májẹ̀mú pé òun máa sọ pé òun máa tú àwọn èèyàn sílẹ̀ ni. Olúwa ṣe bẹ́ẹ̀, ọ̀rọ̀ àṣẹ kó jáde sí òróró yìí. Kó mú ìwòsàn àti ìmúláradá wá, kó wo aláìsàn sàn, kó lànà fún bí tó bá tẹ̀ sí kí ọ̀nà là fún ọ sẹ́ẹ̀. Olúwa kó wọnú òróró, let God touch this oil. Bẹ́ẹ̀ ni ó sì rí, bẹ́ẹ̀ ni ó sì rí. Kó o fi lé ọmọ, kọ́mọ yẹn kó sàn, kọ́mọ yẹn kó gba ìwòsàn, kí ìyanu kó ṣẹlẹ̀. In Jesus' name we pray. Amen, amen, amen. Amen in Jesus' name. I don't have to think how God is going to do it. You know, ohun tí èèyàn bá rò fúnra rẹ̀ ló máa rò pé báwo ló ṣe fẹ́ ṣẹlẹ̀. I don't when things you know ohun tí èèyàn bá rò fúnra rẹ̀ ló máa rò pé báwo ló ṣe fẹ́ ṣe kó báwo ló fẹ́ ṣe. Ẹ pé Ọlọ́run ni èwo ló kàn mí. Òun ló máa ṣe, òun ló níṣẹ́. It's God that is going to do it. So I don't have to think how he's going to do it. What's my own business with that? So far is what he told me. I'm telling you, it's his own business, not me. Only God only business. And you go, it's a business. That's how many pastors we think. Allah. Sometimes I do think, Allah, the shaking in my ear, the support was shaking in my ear, and you, but at the end, it's not my business. It's God's business. He has to. And remember, the good thing about him is that he's not a man to disappoint you. That's the good thing about him. You remind him of his word, he honor. You remind the honor létí ọ̀rọ̀ rẹ̀, ó gbọ́. Àmì kọ́ mo sọ mi lè ṣe. No, ohun tó yàtọ̀ nìyẹn. Remind him of his covenant, ó dúró tì í. Because kò kì í yẹ májẹ̀mú. Tí wọ́n ti ẹ̀ yẹ, òun á dúró títí ẹ̀. Tí èèyàn lè yẹ májẹ̀mú, that's the nature of a man. But Ọlọ́run kò kì í yẹ májẹ̀mú ẹ̀. Ó máa dúró tì í, ó ti sọ. Tó bá ti sọ̀rọ̀, bẹ́ẹ̀ náà sì rí. Á dúró tì májẹ̀mú yẹn. Pé ohun tí mo sọ yìí, mi ní dà. Kó tó sọ, ó ti ro gbogbo ẹ̀ pátá. Kó tó sọ, Ọlọ́run dídé ń sọ̀rọ̀. God don't just release a word. Ó ti ro gbogbo ìbẹ̀rẹ̀ àtòpin kó tó sọ̀rọ̀ jáde. Because Ọlọ́run ni is God. Ìlérí ọ̀rẹ́ àwa sì mọ̀ ṣẹ́nu ayé. Afẹ́fẹ́ ọ̀tun yóò fẹ́ lù ọ́, ìtura yóò sì dé. Afẹ́fẹ́ ọ̀tun yóò fẹ́ lù ọ́, ìtura yóò sì dé. Afẹ́fẹ́ ọ̀tun yóò fẹ́ lù ọ́, ìtura yóò sì dé. Ìfọ̀kànbalẹ̀ tí ayé gbà lọ́wọ́ rẹ lọ́jọ́ pẹ́, Olúwa yóò dá padà fún ọ. Thank you, my daddy. Thank you, Holy Spirit. A new praise of God and peace will come upon you. Will come upon your life. Yóò wá sínú ayé rẹ. Ìtura yóò dé. Ọkàn rẹ yóò sì balẹ̀. Bẹ́ẹ̀ ni ó sì rí. Láì lórúkọ Jésù. Olúwa wá. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. I want you to shout hallelujah. 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 By Thursday, let me declare it so I'll commit to it. On Thursday, I'm going to open line for partners. I promised that I'm going to pray with you again before in this prayer. So Thursday, I'm saying it so I commit to it. Monso, I commit 30. So on Thursday, I'll open line for the partner. And maybe I'll switch off the prayer 3. And also you can join. I say everybody's a partner. Whether you are sharing, you are supporting in any area, everybody's here. God told me that I should not put anybody out of it. Hallelujah. So the only thing you just have to do, join the Zoom line. And also you get used to Zoom line. When we do prayer of agreement, it's going to be on Zoom. I'm still trying to see how it's going to work on Zoom. Because the Zoom is like,
I don't want you to talk. I want you to talk to me. I don't want your business to your business, so I can listen alone to your business, except you don't mind. Ẹ bá ń gbàdúrà fún ọkọ mi. Ẹ bá ń gbàdúrà fún aya mi. I don't know, many of you don't want that. I believe so. But ẹ bá ń gbàdúrà fún aya mi. Nǹkan tí mo ń gbàdúrà fún mi. Mo ti rántí ìyá kìíní nìyẹn. So I want to have earpiece on my ear, and also if you are there, I still can be able to control it. And that can only work if you have two lines. So I'm trying to see how it's going to work out. That even though you are talking to me, you are not talking to everybody. I'm still looking at it. Praise the Lord that even in that time you are talking to me on Zoom, and you are still talking to me alone. And I'm trying to see how it's going to work out. Or if you don't mind, you throw your business out there. It's okay. God, don't worry. God own your business. God will bless you. So see you by 12:31. See you by 12:31. And let me pray for you. Today is Tuesday. For those that are believing God for the fruit of the womb. You have declared one word, and I believe it. That no one shall be barren in your house. That no one shall be barren in your house. That no one shall be barren in your house. And that is trusting God for the fruit of the womb, I agree with your word. That let their womb open now in the name of Jesus. That it is the first month in this year, and we have 11 months to go. You can do it. Just 9 months. Lord, wipe away their tears. And let their suffering come to an end. And to the one that already have and that you have a delay. Atento to OTB already. To need delay no a year. Lórúkọ Jésù, Olúwa ṣí wọn nínú. Gbé ọwọ́ nínú rẹ. Touch your womb, touch your stomach right now. And if you're a man also praying, lay your hand upon your head. Lord, let the grace of your blessing rest upon them right now. Olúwa jẹ́ kí ọwọ́ agbára rẹ kó bà lé wọn lọ́wọ́lọ́wọ́ báyìí. Touch, open their womb, touch their life, revive everything that is dead. So gbogbo tí ó ti kú di ààyè, take away that sickness out of their body. Let your glory be known in their life. Glorify yourself. And your name alone be glorified. That water is blessed. That water is blessed. In Jesus' name we pray. Amen. 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 Can you give God the praise? In Jesus' name we pray. See you by 12:31, and the prayer continue tomorrow by God's grace, and on Thursday. And by God's grace, we move into to open the prayer line to pray of agreement. Just write it down and we agree. God bless you. Bye bye. See you tonight, 12:01, around 12:31 Eastern time. Bye bye.